tá a bá wá ń sọ wípé kò sọ́kọ ọlọ́kọ nígboro, ọkọ ọlọ́kọ wà o, kò yí ọ báyìí ní ìsìn. Ọkọ ọlọ́kọ wà, kó jẹ́ kó rírì ó pé só ti yí ọ. Nígbà wọn wàá rí ọ lóyún tán tí ọ rè mọ dìrẹ́ bẹ̀ pé bọ́ọ̀ tí ẹ̀ fẹ́ mi lọ wọn wá mọ tọ́jú ọmọ tí ọ̀tún ní rí yẹn kán wá mọ tọ́jú ọmọ. Mò ń jọ́ ọ sí ní ìsín o, kọ́ńtẹ́ǹtì gbogbo pé ọkọ ọlọ́kọ ò sí o, ọkọ ọlọ́kọ wà o. Sórí bàbá ní ìsìn àwọn bíi 5 ló screenshot kíní wọn tó post wọn sórí ayélujára, ìyẹn ni wípé ọkọ ọlọ́kọ sì wà. Só ti yí ọ, ọkọ ọlọ́kọ wà mọ̀ sí rádaràda o. Tá a bá sọ wípé o lè ṣe second náà, o lè ṣe third, fojú ẹ lẹ́ ọkọ ọlọ́kọ wà o. Só ti yé, àwọn ìyáálé kan wà nínú ilé tó jẹ́ pé wọn láláṣẹ o. Tán bá sọ̀rọ̀ báyìí ọkọ gómọ gbọ̀n rìrì ni o. Mò ń jọ́ ọ sí ní ìsìn, ọkọ ò mọ gbọ̀n ni o. Kò yí ọ. Àwọn ìyáálé kan wà tó jẹ́ wípé gbogbo bọ́ọ̀ ṣe ń rí ọkọ tí ń dán jáde bí ọjọ́ òun. Àwọn nígi lẹ́yìn ọgbà rẹ̀ o. Kò yí ọ báyìí ní ìsìn. Àwọn nígi lẹ́yìn ọgbà o. Lọ́mọ wo àwọn ìyá tọ́lọ̀ ń ṣe dáadáa fún tó jẹ́ pé wọ́n ní àwọn kinní ńláńlá un. Many of them àwọn ọkọ wọn. Àná ń sásọ sí wọn lọ́rùn tán gbé mọ́tò tí wọ́n ń dì o. Só ti yí ọ. Tó bá kó tó ń dámọ̀ràn wípé kò sọ́kọ ọlọ́kọ kò sọ́kọ, tó bá lọ lóyún ajẹ́pọ̀ bí last born bàbá rẹ̀ nu. Kódà ẹlòmíì ò tún ní jẹ́ ọjẹ́ sọ ní ìmú ọkọ. Kò yí ọ báyìí ní ìsìn. Àbí lọ wá ń ṣépè èpèrè òràn pa o. Só ti yí ọ. Èpèrè òràn pa lọ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀lì ẹ̀ ń kíkà láti Genesis. Despite the fact wípé Sarah òun ló fẹ́ Agai fún Abrahamu. Ó tún lè lọ o. Kí mo sọ fún ọ. Ó lè lọ gbò sí ló. Kódà Abrahamu gan ìyẹn gan tiẹ̀ tún wà wò pé yóò wá lé lọ yún tiẹ̀ tún wẹ́yì. Ọlọ́run ni ó ṣe tí ìyàwó rẹ̀ ṣe kíni ní tó fẹ́. Wò Bíbélì gan recognize àwọn first wife bàjẹ́. Só ti yí ọ. Ọba kan ṣépè ọkàn ṣépè ní ọkọ ọlọ́kọ wà mo ń jọ́ ọ sí. Mo ń jọ́ ọ sí mọ́ lọ fẹ́ ẹni tó jẹ́ pé ó ní abẹnuganú ilé. Kọ wá lérò pé ọkọ onímọ̀ ṣe bí dọ̀dọ̀ yọ̀ bá dọ́dọ̀ rẹ̀. Kọ wá lérò wípé bóyá òkè ńgbà tá a tiẹ̀ ní òsọkọ ọlọ́kọ. Ebi èèyàn kan ló lọ ṣe second wife. Tí wọ́n sọ wípé 25 days lọ́kọ ń fi ń sún ọ̀dọ̀ ìyálé. Nílò 5 days lọ́dọ̀ tiẹ̀ ọ ní òsọkọ ọlọ́kọ àbí. Ojú rí ó fẹ́ bo. Ẹ mọ́ lọ dí ẹ̀ mú ọlẹ́yọ kọ̀ọ̀kan bá. Só ti yí ọ. Kẹ́ lọ mọ dìrẹ̀ bẹ́ẹ̀. Can I be your wife? Can I be your girlfriend? Só ti yí ọ. Kọ wá ní oyún rẹ̀ tó fẹ́ ní. Só ti yí ọ. Ṣé bá dé orí lọ ń wá. Ó ti yí ọ. Ó wà rí wípé tó fẹ́ lọ bá òun tó fẹ́ lọ gbé òun. Adí ẹ̀gún ni. Wọ́n jẹ́ ń tàn. Ọmọ rí yan lókèrè báyìí ni wo èpèrè ò lè túrú kọ́. Kí ni mo sọ fún ọ? Kò lè túrú kọ́ bọ̀. Tó bá yá kọ́lọ́n kó dárí dín àní. Àwa tá mọ̀ bù tá mọ̀ làpẹ́ yẹn só ní ẹ kó ní wá ṣe báwọn. Kò yẹ kó bímọ síta kan. Àsẹ́yìn lẹ́ ń fira yín rè bí hàn. Aláìlójútì gbogbo ẹ̀yin rere dìrẹ̀ bẹ́ẹ̀ ní DM wọn. Wò ló ọmọ ẹmọ̀ tún gbà mí ìmọ̀ tún rírú èyí rí láyé mi. Ìmọ̀ tún rírú èyí rí láyé mi. Ó ní agbára o.